نحمده ونشكره ونستعينه ونتوكل عليه ونعوذ بالله من شرور انفسنا ومن سيئات اعمالنا. من يهده الله سبحانه وتعالى فلا مضل له ومن يضلل فلا هادي له. اشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان سيدنا وحبيبنا ومولانا محمد عبده ورسوله. ان اصحاب الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الامور محدثاتها وكل محدثه بدعه وكل بدعه ضلاله وكل ضلاله في النار. وبعد يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم بنفس واحده وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا. يا ايها الذين امنوا اتقوا الله حق تقاته ولا تموتن الا وانتم مسلمون. يا ايها الذين امنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم اعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم اتق الله حيثما كنت واتبع السيئه الحسنه تمحوها وخالق الناس بخلق حسن. اسال الله تبارك وتعالى ان يتقبل صلاتنا وقيامنا وركوعنا وسجودنا وتلاوتنا وكل خيراتنا في الحياه وبعد الممات. اما بعد على قول الله اللهم صل وسلم مسلم اقرب عليك محمد صلى الله عليه وسلم عندما يلقى سبب ما هو لكي الله النبي الله عليه وصحبه أجمع المؤمنين كان تلنا محمد صلى الله عليه وسلم تيجي في يوتي أبيتي لنا يوم شامل تيجي في يوتي يا رب لا تطعني تقول من ما تقولشوا إنما الله بالقلب السليم أفهم ما أسرع رب الذي يدبر الكلام اليوم ọlọ́run ti àkókò ọlọ́run ti àkókò ọ̀rọ̀ táàsì wàhálà ìṣíṣáṣì táàbù àbábá àti òfò ọlọ́run ọlọ́run wàlẹ̀ ilẹ̀ ìlànà níbi tí àlọ́ lónìí bàbá wo àsìkò táwà yìí bá rí pé oṣù ọ̀rọ̀ ohun bí oṣù kan àti ọjọ́ mélòó ọwọ́ àkùkà àti kábẹ̀rẹ̀ ìpalẹ̀mọ́ ẹ̀ dáadáa nítorí pé ìta mẹ́lọ pàdé ẹ̀ ní oṣù ọ̀gọ́ oṣù tá a fẹ́ ṣiṣẹ́ tẹ̀lé oṣù tó ní eré pọ̀ bẹ́ẹ̀ ó wá bùkà àti akẹ́kọ̀ọ́ tá a lọ ṣe torí pé ọ̀pọ̀lọpọ̀ wa mùsùlùmí ìta fẹ́ ṣe pọ́lọ́pọ́lọ́mù wa problem ta ní gbogbo nígbà wọn ṣe fẹ́ ṣe amúta ẹ̀ ṣe bá fi bá ṣe wà ṣùgbọ́n kẹ̀kíyà báwo la ṣe fẹ́ ṣe ìdí problem bá wà ní bí wọ́n bá sọ fún báyìí wà ní ìṣe pé ta ní ọ̀tọ̀ mọ́kà lọ́dún ní ó gbọ́ aláàbọ̀ wà fẹ́ lọ ẹ̀dẹ̀ ní ọ̀tọ̀ wọ́n lẹ́gbẹ̀ẹ́ ilé rèé tó o bá dé kàábà báwo ṣe fẹ́ tà wà kí wọ́n wá ìsìn àbí àti wọ́n wá ìsìn ọ̀wọ́n tí ó ìkọ̀dà àti bẹ́ẹ̀ ìkọjá lásán àdúrà ọ̀mọ́ ìkan báyìí ọ̀mọ́ mọ̀pọ̀ ọ̀gá ìṣẹ́bẹ̀ ọ̀mọ́ àwọn pọ́ńpẹ̀ta lóye ìta àfẹ́ṣe kọ́ta àmọ́ báwo la ṣe fẹ́ ṣe gan ìpọ́ńpẹ̀ lọ. lọ́pàá tó já sí pé láti yímọ̀ tòní títí tó fi yímọ̀ tó bẹ̀rẹ̀ nínú oṣù ráyà ọ̀rọ̀ ọ̀gá àkọsọ̀ fífi ọ̀rọ̀ àgbọ̀nyé ọ̀rọ̀ máa wá di àǹfààní kan lẹ̀ àǹfààní pé gbogbo béèrè sáàlùkù wa bá ní lórí ọ̀rọ̀ mọ́ọ̀lù pátá àwọn àtàkùn fọ́lù ní social media ká máa bèrè béèrè ní comment section àwọn àgbẹ̀ wọn máa kọ àwọn béèrè jáde àwọn táwọn ọ̀gá sí social media
táwọn náà ní béèrè ẹ̀kọ́ ìbéèrè yẹn ẹ̀fọ́ sẹ́kítì lọ́fíìsì àpò ní èsì gbogbo béèrè yẹn máa pọ̀ ní jímọ̀ tó bá bẹ̀yìn nínú oṣù rájà gbogbo àwọn béèrè wà nígbà máa dáhùn lórí ọ̀rọ̀ pẹ̀lú ọ̀rọ̀ bá bẹ̀rẹ̀ béèrè yìí o lórí àwọn ọ̀rọ̀ nìkan ọ̀rọ̀ àdéhùn náà máa ṣẹ̀ṣẹ̀ ọ̀rọ̀ fún wa. ṣe rí ẹ̀jẹ̀ tí àdìsí yìí wọlé sínú ọ̀rọ̀ àgbẹ̀ ọ̀rọ̀ àdìsí náà àbúrò ẹ̀kọ́ náà rọ́bì ọ̀pọ̀ tààrà àdìmọ̀ lọ́gbà àdìsí wọn lọ́gbà àdìmọ̀ sọ̀sẹ̀ wọ́n lára lè sọ wípé àṣìyá wà lọ́rọ̀ yẹ̀ṣùmá ìlàbíyá wà lẹ́yà. Àdábì àwẹ̀ ọ̀pọ̀ àti àgbà ìdíkà àwọn méjèèjì wọ́n kò síwájú ọlọ́pàá àlejò láti àwọn ọ̀pọ̀ wá sí pẹ̀. Ẹni tó pẹ̀ bá fẹ́ jásí náà àwẹ̀ ọ̀sọ̀ tó lọ́wọ́ ìjọ yóò jásí náà tó ní ó gbà dáadáa. Àlùkò ọ̀sọ̀ tó yóò jásí náà tó ní ó kà dáadáa. Ẹ wá nǹkan méjì láti sọ pé ó sì pẹ̀lẹ́ ọ̀pọ̀lọpọ̀ Raja Salman, ini bapak dan ayah di sini. Kalau mereka yang mau
wà á ná àdìsí bí nítorí pé mi náà ni mo mẹ́rin tó bá wọ̀ yẹn ní mo máa lè bí ẹ̀sán tó tọ́ kájú bó o bá ṣe wá ṣe sí ní ládà ló ṣe kú ṣe ìwé irú iṣẹ́ tó wú ọ báyìí ó kù káàkà sí kákọ́ pa ẹ̀ ọ̀rọ̀ kákọ́ ọ̀nà ẹ̀ kákọ́ gan ó yé wa òun ló fà á tí àwọn ojú bàtà bẹ́ẹ̀ lẹ́yìn tó fi pàtàkì pé wá sí ìbẹ̀rẹ̀ ojú bàtà wọn ní lórí iṣẹ́ wa ẹjẹ́ àwọn ìtumọ̀ àwọn káwo ìtumọ̀ àwọn ìmọ̀ rẹ̀ tàbí ẹgbà nínú èdè literal meaning linguistic meaning ìtumọ̀ ẹ̀ nínú èdè tí ò ní ṣe pẹ̀lú ẹ̀sìn àwọn àbá pè ní àlèyìnsá àlèṣe àlèyìnsá àlèṣe kákan àbọ̀ ìdì kankan kákóra lóbi kan nǹkan ní ìṣe àfihàn ìdádúró lórí báwo wọn náà kọ̀ọ̀bá ìgbà tí ìyá ọmọdé lórí àdúgbò àríṣà àríṣà lọ́sọ̀dá nínú olóyún oyún ọ̀pẹ̀ máa kò fún wọn oyún ọ̀pẹ̀ àti ọba aláṣẹ sínú ẹ̀ tó sì torí wọn nínú oyún wọn ó wá wọ pé kó olùwọ́ lọ ní sọ pé òun bímọ ta ni kò sọ pé ó tó lóyún òun fún ẹ̀ sọ lọ́wọ́ láti ẹ̀sẹ̀ ẹ̀sẹ̀ wáṣà ọmọ ẹ̀ máa kò fún wọn wọ́n là á kó bàbí ìyá bí èsì ìtàkẹ́ ipò ní kí wọ́n sọ pé kò sí rí ọmọ nígbà tó ń bọ́ ló lè ṣe ọlọ́run wá sọ fún pé fàkùrí ìní nàbàtì ràmà sọ́ọ̀mù fàlàkò káńtìmà ìyàwó èsì ìyà ìwé tó o bá ti lára àwọn tó o gbọ́dọ̀ yìí lọ́rọ̀ sáà ọ̀nà pé èmi o ìní nàbàtì ràmà sọ́ọ̀mù mo ti wọ́n lọ́kọ̀ọ́ àlejò ọ̀làdá àwẹ̀ ẹni ó lọ náà àwọn ẹni wà èyí tí àwọn ẹgbẹ́ yẹn àwọn ọ̀rọ̀ ìpé ẹnu mi bí bàbá bí èdè pé kan fàdà kò ká ní ìyàwó èyí sí ìjà bí ìfẹ́ kan sọ ọmọ àti ọ̀la ni ó gbà ọ̀rọ̀ yẹn pé ọ̀rọ̀ gbọdọ̀ jáde ó gba ọ̀rọ̀ sí kó kóra lórí ọ̀rọ̀ sísọ ìtumọ̀ ẹni nígbà tó láti gbé ọmọ lọ́dọ̀ tí wọ́n bí léèrè àná láti hàn kó tó tó náà tó bẹ́ẹ̀ ní bàṣá láti lè rí ó wá ní wọ́n sọ pé kẹ́kẹ́ lù ó ní wọ́n sọ torí pé ọ̀nà tí ní ọ̀nà ṣe bí ó kò gbọ́dọ̀ sọ̀rọ̀ ó sọ wọ́n sọ náà wọ́n sọ pé a kẹ́kẹ́ lọ káàkiri mọ̀ káàkiri máa ń sọ yíyá mọ́ yá بنية التقرب إلى الله تعالى.
pé wọ́n ti pé ká wọ́n wá ń po ẹ̀wà wọn kò wọ́n ti wá fi iyọ̀ sí wọ́n fi wọ́n ní sí wọ́n lọ́wọ́ bí àti wọ́n fi sí nígbà wọn fi sí lọ nígbà wọn kò bẹ̀rẹ̀ sí náà wọ́n wà ọwọ́ báyìí wọ́n wá ilé orí àwọn wọ́n á lórí àwọn ẹ̀wọ̀n àwọn tẹ̀sí ìrìn ẹ̀jẹ̀ kó tẹ̀lé ṣùgbọ́n kò dé ìkọ̀. ṣé ìjọba àwọn ìṣàlùwàlá àwọn ìṣàlùwàlá sọ̀rọ̀ káàbù omi yọ ẹnu ààbò ẹnu àti àkàtàkàtà yọ ẹnu náà ṣé ẹ̀wọ̀n ó dẹ́nu ṣùgbọ́n kò dẹ́kun ìtumọ̀ ẹ̀ ní wípé ẹnu náà kọ́ là ń kó ìkọ̀ là ń kó. ìwọ́n náà bá wá ti kéde ìkó lẹ́nu náà bá rẹ̀ sí ọkọ̀ bẹ́ẹ̀ á gbà á mọ̀ báyìí wá wẹ̀ tó kàn ọlọ́run ní kí wá dáadáa. ṣé ikú wa kó ẹlẹ́ẹ̀kejì á kó abẹ́ wa ró abẹ́ kó ọwọ́ tó ní ṣùṣù ìwọ́n tó níyàwó àti wọ́n tó wà ní ọkọ kíkó abẹ́ ti ní ó nígbà ìwádìí àti wá ti ọdún tó lórí wọ̀ bóòlù wá ti wọ̀ báyìí èèyàn lọ sí inú wọ́n ti lọ. bọ́ọ̀lù wọ́n wá ní ìsìn bóòlù wá ti wọ̀ tó yẹ àdúgbò kan tó mú ilé olówó tó kú múdà lọ́pọ̀ àlà tó yẹ wà bẹ́ẹ̀ láti wọ́n ti àyè ìjọ pọ̀ àti sẹ́yìn. bọ́ọ̀lù wọ́n wá ní ìsìn náà ṣùgbọ́n wọn tó ṣe pé o sì ní ọkọ ọ̀tí ìlọ́kọ o sì níyàwó ìwọ́n ti bó o ṣe gbọdọ̀ súnmọ́ ẹni kankan ní ìsẹ́yìn náà lọ́rọ̀ súnmọ́ náà ó lè bá súnmọ́ náà lọ́rọ̀ ńlá lọ dá. Bọ̀dọ̀ lẹ́yìn sọ̀rọ̀ lẹ́yìn tó bá lọ súnmọ́ ọmọ ní ìsẹ̀ láì jẹ́ kó ọmọ ní igi kì í ṣe tó lè rárá àwọn aṣọ fún wa kó o jẹ́ ọgọ́rùn-ún ọmọ ọmọdé ọ̀wà ló ti bẹ̀rẹ̀ tó mi. níjọ́ jímọ̀ láti ló sì jẹ ìyá ọjà tó lẹ́yìn jímọ̀ ọlọ́run kí àwọn òṣèlú wáyé pẹ̀lú àṣírí ìlú ìlú. ó gbọ́dọ̀ súnmọ́ ìkáká lọ́wọ́ sí yà èèwọ̀ ìta ìgbéyàwó ni wàá wá ṣe bẹ́ẹ̀ ní tòlówó ìfàyè sọ́ọ́dí ìlànà olóòṣàṣì láti ìgbà tí àlùfáàdà ìgbọ̀n táǹpẹ̀ àlùfáàdà sọ̀rì àlùfáàdà ìgbòróró nínú tí a ní ó pè ní àlùfáàdà sáàrì àlùfáàdà ẹlẹ́ẹ̀kejì ọ̀pọ̀lọpọ̀ wa máa bá àti ìwọ àlùfáàdà yìí máa wà láyé láàrú báwo la máa àti ìwọ àlùfáàdà yìí báwo la máa ti dé ní èsè àwọn sọ lórí nígbà yìí àgbo tí sàáyọ bẹ̀rẹ̀ àtàkùnjọ parí ọba ti dá lọ báyìí sí wọn ní ilẹ̀ tọ́ba di wọn káàkiri wọn dára láàrún ẹni tí ò mọ àlùbáyà ìlú títí tí òun ò fò èyí tí gbogbo wa mọ̀ jù dáadáa nínú àwọn ẹ̀kọ́ nígbò káyọ̀ kọ́kọ́ wọn ẹni wọn kọ àwọn àbá àti wọn gbé ìdájọ́ kan bẹ́ẹ̀ láti ẹ̀ka lẹ́kọ̀ọ́ káńtà sọ̀rọ̀ àyùsọ̀ wípé èyí tó dáa ìgbọ̀n láti àdínú àdìtọ̀ kápẹ́ẹ̀tì sínú tí kèké sínú ní ẹ̀yìn ó ní ládájú kéèyàn kan tó sí lọ òṣèré àjọyọ̀ òṣèré àjọyọ̀ ẹ̀kọ́ ìlú lọ́dún olùkú ọ̀rọ̀ ọ̀pẹ ẹ̀wà ìjọ aláìní àti ìwà ìjọ ọ̀hún sí wọn ọlọ́run àbá sílẹ̀ sàdára wọ́n ti fi sàpẹrẹ ẹ̀rọ wọlé wọ́n fi sàpẹrẹ sí ìwà ìjọ ẹ̀rọ abájú lónìí bọ́ọ̀bá kẹ̀kọ́ náà wọ́n wọ́n ẹ̀rọ ìlú ọlọ́run àti sílẹ̀ sàdára ọ̀là ọ̀là ọ̀sẹ̀ ọkọ̀ òkú ọlọ́run ṣẹ̀ṣẹ̀ àwọn òdìyá wọ́n sì wọ́n ẹ̀rọ ìlú wọ́n yẹ sọ àkókò ìlú wọ́n
owó àwọn ọmọ ọlọ́run ìgbẹ́lẹ́ ìgbọ́n tí yóò sọ ọ̀sáàlù lọ́sẹ̀ àwọn ìgbọ́n mi bọ́lá bá ti ṣe wọ́n yà yọ kó ṣe pẹ̀ wọ́n yà yọ ọmọ pé kọ̀ọ̀kan lé o bẹ́ẹ̀ ni lé o yọ ọ̀dọ̀ tó máa ń bá òní dáàbò ọ̀rọ̀ àmì láì pẹ̀lẹ́ láì pẹ̀lú òní lọ ẹ̀yìn tí wọ́n ti sàpàlásì àwọn ẹ̀yìn sàpàlásì ẹ̀yìn káńsì àgbọ̀lọ́lọ́lọ́lọ́lọ́lọ́. Náà sáwà àpọ̀ ilé àwọn yìí á kó abẹ́ wa ló láti gbà sí àlùfáàjà rẹ̀ bá ti lọ títí tó ń fò pẹ̀lú kí ni بنية التقرب إلى الله سبحانه وتعالى. قالوا àníyàn ló gbọ́dọ̀ ní bó ṣe pọ̀ nígbà tí báyá ṣàlàyé àrùkánù ọ̀sìnà máa padà tí ọ̀rọ̀ àníyàn rẹ̀ dáadáa. àníyàn tá a gbọ́dọ̀ ní òun ni wọ́n fẹ́ ká gbá yí alẹ́ ti sọ ọ̀bàlẹ̀yọ̀lá. àwọn ẹ̀ṣẹ̀ kí o àwọn ẹ̀ṣẹ̀ lọ́wọ́ ni o gbọ́dọ̀ láníyàn ní ìbẹ́ ẹ̀ lọ. èyí ló wà ṣe rí ẹ̀yìn lọ́wọ́ ẹ wá rẹ̀ dákun náà ni àwọn àbá wọ́n bí àwọn sọ́dọ̀ bẹ́ẹ̀ onírànà àwọn àsáwọ̀síà àwọn àbá wọ́n bí àwẹ̀ sọ́dọ̀ nínú ọ̀nà mẹ́rin alákọ̀ọ́ wọ́n pè kan ní sọ́wọ́n mọ̀fúrú wọ́n pè kan ní sọ́wọ́n mọ̀fúrú wọ́n pè kan ní sọ́wọ́n mọ̀fúrú wọ́n sì pè kan ní sọ́wọ́n àrùn. sọ́wọ́n mọ̀fúrú àwẹ̀ tó jẹ́ ọ̀ranyàn tọ́ka àlejò lápá láṣẹ òun ní ìdálẹ́ tó pa gbọmọ ìgbàlọ́gbọ́. àwọn ẹlẹ́ẹ̀kejì òun ní sọ́wọ́n mọ̀fúrú àwẹ̀ tó ṣe tó fún náà sọ́wọ́n mustahab àwẹ̀ tó ṣe pé súnà lẹ́bi nígbà dàgbà àgbàláda tẹ́yẹ̀ bá fi ilẹ̀ tí ó gbà kò lẹ́sẹ̀. ṣùgbọ́n àgbà ló gbà ìlú ìlú lára mẹ́lẹ̀ gẹ́gẹ́ bí àwẹ̀ ẹjọ́ mọ́ndé àwẹ̀ ẹjọ́ àdàmísì àwẹ̀ àyàwó ìgbéyàwó àwẹ̀ ọjọ́ mẹ́ta tí oṣù àwọn mẹ́lẹ̀ dáadáa nínú oṣù lọ́rọ̀ 13, 14, 15 of every round káàkiri àwẹ̀ bẹ́ẹ̀ súnà àwẹ̀ ọjọ́ àràbá súnà àwẹ̀ mẹ́fà nínú ṣàwà súnà rí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ́nà àwẹ̀ súnà àwọn yẹn làwẹ̀ náà pè sọ́kún màsùnà àwẹ̀ tó bá súnà náà tààlé àbúdá ẹlẹ́ẹ̀kẹ́ ẹlẹ́ẹ̀kẹta sọ́wọ́n ìgbàgbọ́ àwẹ̀ tó ṣe pé kèé ṣe súnà ṣùgbọ́n àmì sọ pé ní tó gbà ó ṣẹ náà àmì sọ bá kò ṣe ṣe bá alákùnrin ní wa ọmọ tó ní wa bẹ̀ẹ̀kọ́ akọni agbọ́dọ̀ bá wà lẹ́yìn gẹ́gẹ́ bí àpẹẹrẹ kéèyàn sọ ní ìsìn pé òun gbá àwẹ̀ ní ọjọ́ òní ìmọ̀ ní ìsìn láwọn bí ẹ̀sìn wá kọ́ kágbà òjò ìmọ̀ ẹ̀sìn wá kọ́ kágbà òjò ìmọ̀ àti tó bá gba yàwó ọ̀dà àwọn ọ̀gbà rẹ̀ ó yóò gbà ní olùkọ́ra ní àwọn kágbà òjò ìmọ̀ ó wá gba Thursday Friday ó dàbí àwọn àwọn ọjọ́ méjì ó gba Friday Saturday ṣùgbọ́n ó wá níjọ́ ìmọ̀ nìkan ó fẹ́ gbà àwẹ̀ ẹ̀sìn wà ọ̀fà rẹ̀. àbí níjọ́ ọdún àwẹ̀ ó wá ló gbà àwẹ̀ àti àyà àṣírí àwọn ọlọ́ mẹ́tẹ̀ẹ̀ta tó máa ń tẹ̀lé ọmọ lára olóògbà àwẹ̀ ẹ̀sìn wà lóòsì máa lóògùn. èyí tó dá àárò tí mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbà àwọn ẹrú ẹ̀ òun ni tó bá sọ fún ẹ pé wọ́n yan àwọn ẹ̀rọ ẹ̀ka lónìí. Ojú wọn ní sẹ yìí àwẹ̀
àwẹ̀ nítorí tó bá ta gbogbo àwẹ̀ sínú náà ní oṣù ó tó èyí láti fi fún àyẹ̀wò máyà kẹ́kẹ́ máa ń rí àwẹ̀ àyẹ̀wò àgbà dáadáa òun ni gọ́ọ̀mẹ̀ntì tó ní mọ́ndé mélòó ló wà ní bọ́ọ̀sì mẹ́rin alábísí mélòó mẹ́rin àdínkù oṣù mọ́ndé mélòó ló wà ní oṣù mẹ́rin alábísí mélòó mẹ́rin àwẹ̀ mélòó ló mélòó tó wá gba àyà òyì àwọn ọlọ́pẹ̀tẹ̀ àtúnṣe àwọn ọmọlẹ́yìn àwẹ̀ mélòó ó ní mọ́kànlá nínú oṣù kan tó bá gbàgbọ́ mọ́kànlá nínú oṣù tí ó mẹ́rin ìwé nígbà tó fi fà yọ̀ tó tí ò tó jẹ́kẹ́lẹ́ ìwé tó ní mí. ṣùgbọ́n àwọn ọmọ àwọn ẹ̀sùn náà tẹ́lẹ̀ ni wọ́n fi yan àwọn tí ò ní kú ọmọ ọlá eégún orí ọlá àti àwọn agbára rẹ̀ àwọn ẹ̀sùn náà ní kú ọmọ ọlá. lẹ́yìn rẹ̀ nínú owó wà láti ẹ̀sìn ẹ̀kọ́ òṣùmí òun ni wọ́n sọ fún ẹgbẹ́ owó ẹ̀ka òun ní àìgbàgbé nínú ẹ̀sìn wa ìyàwó ilé ìyá ní ẹ̀sà ayó àwọn ilé ìyá ní síwó àwọn ilé ìyá ní ìyá ó wọ́n bá ti ìyá àjọ lọ́dọ̀ fún akó owó sínú ẹ̀sìn kọ̀ọ̀rá àwọn ilé ìyá òfúrufú ní ó ìkẹ́lẹ́kẹ̀ẹ́ ló ní ilé òsì ní ẹgbẹ́ láwọn lórí àwọn ẹgbẹ́ ìrìn ọmọ ìsìnkú ìmọ̀ ìrìnà táwọn ó sì wá ọ̀rọ̀ lè ní wọ́n kò ní nínú fún ẹ̀bá kúrò ní wọ́n kò gbàgbé ní ẹjọ́ ìjọ fi òṣìṣẹ́ lọ́wọ́ sọ ní ẹgbẹ́ ọmọ ní lẹ́yìn ìpẹ̀lẹ̀ láàrẹ̀ gbogbo wáwẹ̀ báwọn ẹ̀sìn wa farahàn àwọn ọmọ àwọn wáwẹ̀ ọba ní ọlá pàṣẹwà lórí ọ̀rọ̀ náà eléyìí tó kàn wá òun ní kí o ààwẹ̀ ọ̀rọ̀ lẹ́yìn tá a sọ àwọn ààwẹ̀ fún wa lóríṣiríṣi kó má bàa bí ọkọ̀ ẹ sí èyí tí mo ṣe sọ oríṣiríṣi àwẹ̀ wà ní pé kí wọ́n má bàa fi ọkàn sí wípé abẹ́ ní ojúbà yìí ṣàlàyé nǹkan ní tó yàtọ̀ sọ̀rọ̀ fóònù fún wa wọ́n fún wa ní nígbà ọ̀fọ́ fèjì ojúbà ká bẹ̀rẹ̀ látò tẹ́lẹ̀ lè ṣe bá ti wọ́n náà tẹ́lẹ̀ mo fẹ́ pa ojúbà bẹ̀rẹ̀ láti sí tó bá ní lọ́dọ̀ tó bá wà bẹ̀rẹ̀ ojúbà yìí kan mo ní tó kí ṣe sí wa. alágbà Muhammad nínú àdìsí àbúṣàrí àkọ́kọ́ lọ́dọ̀ lọ́ta ara rẹ̀ ó ní alágbà Muhammad sọ̀sẹ̀ ó ní máa ń bẹ̀rẹ̀ arákùnrin yẹ̀sùn ìyàwó wọn ní ìsẹ̀lẹ̀ ìrìnà ẹni lẹ́kùn sí ọ̀rọ̀ tó bá gba àwọn ẹ̀yọ̀ ọmọ lójú ọ̀rọ̀ ọ̀rọ̀ ó gba àwọn ẹ̀kọ́ nítorí ọ̀rọ̀ ilá bá ẹ̀yà òwò ìrìnà nígbà wọ́n ní àìrìnà sàrọ̀ ìrìnà àrífà pẹ̀lú wọ́n fi tà lẹ́yìn ọ̀kan tọ́lá bá ní kó dábọ̀ ní ojúbàtà bẹ́ẹ̀ bẹ̀rẹ̀ àmàlí ẹ̀ka ẹ̀fẹ́ ọgbọ́n ẹ̀yọ́ ìrọ̀ tó bá wọ́n ní ìrànà tó bá lu àwọn àwọn òfin dáadáa àkúwá tó nígbà àwọn ẹni dáadáa tó bá ṣe wáyé ọ̀kan lórí ìgbà tó ń yanjú dáadáa ìtọ́nà wo ṣe wà lórí ọlọ́wọ́ àbí ẹni tó bá rí bẹ́ẹ̀ jìnnà sí iná tẹ́tẹ́tẹ́tẹ́ sàbọ̀rìnà kàrífà ayé sàbọ̀rìnà sábà ètò ìjìnnà sí iná ó tó lè dé kéèyàn jìnnà sí nǹkan fún bí 70 years. Kẹ̀lé àyìnlákọ̀ọ́lé àwọn ọ̀rọ̀ ọkọ̀ ìfipalẹ̀ bá wà lọ́nà tó bá lákọ̀ọ́lé àwọn ọ̀rọ̀ dáadáa tó sì bá pẹ̀lú òfin ọkàn rẹ̀ gbọ́dọ̀ balẹ̀ rẹ̀ àfàìkú láfàìwà lọ́nà àkólùkọ́ rẹ̀ àṣàfùrà ní ìwà rẹ̀.
عباد الله إن الله يأمر بالعدل والإحسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون. agbára lọ́wọ́ ṣáájú kí á tó kí o àwọn amáwòrán ọ̀hún á lè gbé ipad lórí ṣùgbọ́n á gbàgbà ápùlé ẹ̀rọ ọlọ́pọ̀ láti Amẹ́ríkà tó máa ń fọ́lọ̀ ojú àwa yìí ní jímọ̀ tí ò ní lọ́pù ọlọ́wọ́ pé ayé ti kú òní kí wọ́n máa tẹ́tí àwa yìí lẹ́yìn máa tẹ́tí àwa yìí wọ́n lẹ́yìn máa bí àwọn tó àlùsọ ní ipad tó máa àlùsọ tó máa ọlọ́pàá wa sọ lọ́wọ́ náà lọ́sẹ̀ àwọn ọmọ wọn sì wọ́n kọ́ ọmọ ìgbà tó ń tẹ̀lé wọ́n yóò ti di ìgbà yóò ní àjọ ọdún tó ṣe rí ọlọ́pàá wa lẹ́sẹ̀ ọmọ sọ̀rọ̀ yìí máa ọlọ́pàá wa sọ lọ́wọ́ náà lọ́sẹ̀ ó kẹ́ kí ní ọ̀rọ̀ dáadáa ó bọ̀ ọ̀rọ̀ tí wọ́n dé báyìí máa náà ọlọ́pàá wa sọ lọ́wọ́ náà lẹ́yìn náà ó bá àwọn àgbàgbà mùsùlùmí lóòmọ̀sùn àti gbogbo àwọn adájọ́mọ kéékèèké nínú ẹ̀sìn lóòmọ̀sùn àwọn ẹ̀kọ́ ẹlọ́jà pé kíní kankan sínú tí ọ̀rọ̀ ló fi lè báyìí wà láàwẹ̀ ó bẹ̀rẹ̀ wá tó yọ wọ́n ti máa ń jáwọ̀ ẹ̀yọ́ kan gbóngbòngbòn ẹni ó gbólẹ̀ ní ìgbà tí ẹ ìwọ náà bá ti di ẹja parẹ́ ìlú wa ẹja sọ̀kan ọba wa lọ́tọ́ sàká lẹ́yìn ìjọba lógún ọlọ́pàá wa dúró tì í ẹja àkọ́ ọba wa sẹ́yìn tó ayọ̀ ẹja lẹ́sẹ̀ òní ìpàdé fún yín láéláé ẹja àgbẹ̀rẹ̀ wa kọ́ńtàn ọba wa àlìfà òṣùwò àbùrẹ̀ àdìyẹ ìdíyẹ ẹja sáré pé káwọn òṣùwò náà ṣe ra wa lọ́kàn káwọn ìra wa méjì ọba wa ààrẹ òṣùwò ní gbogbo lè ló kọ̀ sọ́ ààrẹ àbùrẹ̀ owó ìkùnmí ẹja àdàkọ abẹ ìtòrí ọlọ́run bá sọ wọn òṣùwò ní ọgbọ́n kọ̀ sọ́ alájà ìsàlùmí ẹ̀yà ìṣàlá lóṣùṣù ọwọ́ ẹ̀yà lóṣùṣù ẹ̀yà ọlọ́wọ́ alẹ́ṣù bí ẹ̀yà ọlọ́wọ́ jímọ̀ ẹ̀yà ìṣàlókò ti ra wa bẹ́ẹ̀ lóṣù ní ọgbogbo wa ṣe lọ́pọ̀ tó wà sọ ìlú àgbọ̀n wa ẹ̀yà àgbà lẹ́pọ̀ ẹ̀yà olówó ti gbogbo wa èyí tí kálukú pè wá ìbò èyí wọ́n sọ̀rọ̀ wa láàrin ayé ìgbò ẹ̀dá padà ẹ̀dá máa wá sọ̀rọ̀ káwa náà ti ẹ̀kọ́ ní wọ́n máa wá sọ bàbá wa ṣe ń mú mùsùlùmí lówó rẹ̀ ló wà sọ ẹ̀jọ́ rọ̀mọ́dá ló pọ̀ àgbọ̀dọ̀ láwẹ̀ àgbọ̀dọ̀ ní kí ẹ̀yìn máa ń lò bàbá àwọn abẹ́gbà lọ́sẹ̀ àgbọ̀dọ̀ ní ìjọba àwọn wa ẹ̀dá padà Yusuf Bello Bisasko Azọkùnfẹ́ká àkọ́ Prince Abdulaziz Ọlámìíràn Ọlámòye Bàbá Pàdé ẹ̀dá àkọ́ ìdílé aláyé tó bọ́wọ́ wá kó sàárè náà náà bá a wá bábá ìléwájú ọlọ́run kí ni á sọ bá a wá bábá ìléwájú ọlọ́run kí ni á mú fọ́lọ́run ṣé orí máa ń jà yín ọ̀rá sọ̀rọ̀ ní ìgbàlẹ̀ ní ògbà tí èyí náà fọ́ọ̀mù abẹ́ sọ́kọ́lọ̀ ṣáàṣì rò kó lè ṣe déédéé tọ́lọ̀wọ́ lòó sí ẹgbẹ́ àrò àbẹ̀wá lórí ọlọ́run sẹ́ńtọ́ ápèmàtà ọ̀pọ̀tayọ̀ Buhari sẹ́ńtọ́ representing Ọ̀yọ́ North Senatorial District ẹgbẹ́ àwọn sẹ́ńtọ́ ẹgbẹ́ ní ẹ̀ka pé ní ẹ̀ka pẹ̀lú àwa ìlú mẹ́ta tí ń ta ara wa nínú àwọn ọ̀gá lẹ́pọ̀tù ẹ̀ka tẹ́kọ̀ọ́ wáyé ọ̀rọ̀ bẹ́ẹ̀
bèrè ẹ̀ fún mi lọ́wọ́ tí wọ́n máa ń lò sí ìlú lọ́wọ́ sẹ́yìnbọ̀ bẹ́ẹ̀ bá nífẹ̀ẹ́ inú ẹ̀ ìfúnná sí ló bèrè owó lórí ẹ̀kọ́ ti bèrè ẹ̀ fi rán mi. sẹ́yìnbọ̀ ẹ̀jẹ̀ àgbàpọ̀ kí láwọn ọmọ ara jà sí ẹ̀jẹ̀ àṣà ọlọ́fùfù ọmọ àwọn ẹ̀kọ́ ṣe ní sẹ́yìnbọ̀ sábà tó kí àwọn bá kọ̀ la àwọn ọmọ mùsùlùmí òun pàṣẹ máa wá sí àpọ̀ nílé wọn táwọn àdúgbò àdúrà ń bẹ̀ ẹ̀ṣẹ̀ tó torí mẹ́kọ̀ọ́ ń pọ̀ ń bẹ̀ ìwàlẹ̀ ẹni tó bá jọ yẹn ẹ̀ sì ní ilé mi àbẹ́ ẹ̀wà ní kí mọ́mọ́ ọmọdé lé ní torí bẹ́ẹ̀ ẹ̀jẹ̀ àgbàpọ̀ sẹ́kẹ́tọ̀ gbogbo àgbàṣe gbogbo ẹ̀jẹ̀ àwọn ọ̀nàdú ẹ̀jẹ̀ ọ̀nàdú mo bẹ̀ nílò lórí ọlọ́ alága muslim community ẹ̀yìn alága gbogbo ẹ̀rọ sẹ́kà àti mọ́tò alága ìsàlá akíwọ́yè ààrẹ àgbóòtàbá ẹ̀ẹ́dẹ̀ẹ́sẹ̀ ẹ̀rọ ọ̀sẹ̀ ẹ̀yẹ àdàpọ̀ alága kúrínà ọ̀sọ̀ ilẹ̀ àgbẹ̀rẹ̀sẹ̀ ẹ̀yà lọ́wọ́sọ̀ bàbá sí àyè ìpọ̀jọ́ ilẹ̀ gbogbo ẹ̀yìn mọ́tà tí wọ́n bẹ̀rẹ̀ sí ọ̀rọ̀ ilẹ̀ gbogbo ẹ̀yìn àwọn ọ̀pọ̀lọpọ̀ ọ̀rọ̀ ilẹ̀ Mufti of Oyo State Alhaji Abdullahi Sheikh Ismail Ogunmeko Mufti lẹ́yìn fásitì ilẹ̀ ọ̀wá lè ṣe pé ká máa ṣe bá ṣe ṣe yìí lọ fásitì àwọn ọlọ́pàá nù torí bẹ́ẹ̀ Mufti àgbà tí mo wò ó yẹ̀ wọ́ alẹ́ yìí ó ẹ̀yẹ́ àdàpọ̀ mọ̀kálà ìwà ìsìn Ọ̀yọ́ State mọ̀kálà ìwà ìsìn náà ìdìbò yẹ wípé ọ̀gá gbogbo oníwà àti ìpínlẹ̀ Ọ̀yọ́ ẹ̀yìn ọ̀gá gbogbo ẹni tí ṣe wáàsí wáàsí kí lẹ́yìn ṣe ní ìsìn gẹ́gẹ́ bí ọ̀dọ́ wáàsí gẹ́gẹ́ tẹ́lẹ̀ ọdún wáàsí ti dà torí bẹ́ẹ̀ ẹ̀yìn àdàpọ̀ ẹgbẹ́ àkúrà wọn yẹ́lẹ̀yẹ̀lẹ̀ fáwọn ìrọ̀lẹ́ náà Ọ̀yọ́ State bàbá ẹgbẹ́ náà alẹ́ yìí àwọn ẹ̀kọ́ kí wọ́n kò tó máa fi wọ́n wẹ̀ ká wọ́n kúrò àwọn rédíò ẹ̀yìn àdàpọ̀ àdàhà Muhammad Subair tàbí ìlọ́lọ́lẹ́ka ẹ̀yìn àṣìbì ẹ̀yìn àdàpọ̀ àwọn ẹ̀kọ́ ẹ̀yìn àpò òbítí àdúgbà kàbọ̀ sí lọ́nà bẹ́ẹ̀ ìmáàmù àgbáyé Ògbómọ̀ṣọ́ sẹ́ńdì dàpọ̀ wọlé àdàpọ̀ torí bẹ́ẹ̀ gbogbo àwọn aláàbá mi ṣé lóbi náà mo ṣe mo gbà pé mo ṣe mo gbà pé mo ṣe mo mọ̀ pé tí mo ṣe ò dáa mo mọ̀ ní ìdí sílẹ̀ ìrọ̀lá ní ẹ̀yà àdàpọ̀ tó ń lọ. mo ṣe ní lóòótọ́ ṣé ìkéde náà wá ṣe ìyá kọjá sọ́yà ní ṣe bẹ́ẹ̀ kọjá torí Ọlọ́run mọ́ bẹ̀rẹ̀ ẹja kúrò fún ara Ọlọ́run wá ṣàṣàkóso fún ọ kábíyèsí ọba wàgáàbí àmúlágbéláwì òun mọ́gẹ́gẹ́ ìtọ́ alẹ́ ilé ẹ̀kọ́ kábíyèsí ẹgbẹ́ sẹ́kù bẹ̀ káwọn òṣèlú sọ̀rọ̀ Ọlọ́run ṣàkóso èyí ló wà lẹ́yìn yẹn ẹ̀yẹ iṣẹ́ táwọn èèyàn ń lò wọ́n ẹ̀yẹ ẹ̀kọ́ ló ń lé ẹjọ́ bí ẹ̀rọ ní iṣẹ́ bá wúdà lò ọba wa sàn bí ìlànà yìí láti lè kọ́lá ní abẹ́ ẹ̀yẹ ló wọ́n sọ wọ́n ló ń láti bí àti wọ́n jáde lẹ́yìn bàbá wa yóò fún àwọn ọ̀gá bàbá wọ́ṣọ́n ní ilé olókòkò nípa àtàmọ́ta ló wọ́n sọ tí wọ́n wọ́n ní ìdí tí wọ́n jáde lẹ́yìn alájà
ìyá wa rámọ́tà àbìlẹ́yì nínú ipa àkòrí ọjà akẹ́kọ̀ọ́ tí wọ́n kọ́ lórí tí wọ́n jáde lẹ́yìn. ìyá wa alájà káyì lọ́mùsà yìí adéyìí ilé abílẹ̀ rẹ̀ lókè ilé rẹ̀ ọmọ ọmọ ìṣàlọ́wà fún ìdìbò ọmọ àbúrámọ́ lórí àwọn ìṣàlọ́wà fún ilé ìjọba ọwá lórí lójú lónìí òun ní ti ìṣẹ̀lẹ̀ ó ṣẹlẹ̀ tó lágbára pọ̀ mọ́ sí alhaja wa Khadija Rainbow, former vice chairman of National Government and chairman of National Center LCDA. Ojúkan ẹ̀pà ojúkan ìrìn ló dáadáa. Ọlọ́pàá wa forí di ọmọ wa náà àti gbogbo ọmọ wa náà ti lọ. Èèyàn wà lọ pé kí ló wá forí kù ní ìsìn. Èdè tọ́lọ̀ sọ fún kùfà lórí náà láà sọ fún kùfà. Ọlọ́run ní iná lẹ́yìn àkàlẹ̀ ọ̀fà. Fasọ́lì rọ́bì kàwádà. Inna shani'aka huwa al-abtar. Nígbà tí gbogbo àwọn tó lè jẹ́ àwọn onígbàgbọ́ ti kọjá ìlẹ́yìn. Nígbà kúrò àwọn ọjọ́ ọ̀rọ̀ tí wọ́n sọ, òun ni wọ́n ẹ̀kú tí rẹ́pò fún ọmọ yìí. Àwọn ọjọ́ ọ̀rọ̀ wọ́n sọ pé wà níbi kẹ́ẹ̀tù lọ́wọ́ àti ẹ̀mí wà ọ̀rọ̀ yìí. Ọlọ́mọ yìí káàkiri. Bàbá ti kúrò níbi ìṣàjọ ẹ̀ka owó kọ́ ọ́lẹ̀ ló bá nílẹ̀
wọ́n á bá wọn bẹ̀rẹ̀ wọ́n á yíra wọn. Wọ́n máa gbà ẹ̀já ọ̀tọ̀mátìkì nígbà tó kọ́ lọ́dọ̀ wọn kò ní wá. Dáàbọ̀ mi ẹ̀yọ́ bá dáàbọ̀ fún bẹ̀rẹ̀ tó pọ̀ mi ṣe dá yóò máa wù. Wọ́n yà máa wọ àwọn ọmọ ìyọ̀wọ́ ọlọ́run bẹ́ẹ̀ ni ìlú dáwùjọ rẹ̀. Torí bẹ́ẹ̀ gbogbo wa pátá àwọn ọ̀dọ́ tá a kò máa dà síṣẹ́ iṣẹ́ àgbàrá mi ká lọ bẹ̀ ká lọ wọ ẹ̀. Kọ́dà ìlú kọ́lẹ̀ ọ́fíìsì mi máa ṣẹ́yìn wa lọ. Bàbá ti máa wọ́n tó ní masters degree oní first degree oní HND OND NC àtọkùnrin àtọkùnrin. Àwọn obìnrin tó bá ti wọ́n bẹ̀ wọ́n ti tẹ̀ ẹ́ náà sọ̀tọ̀ yẹ ẹ̀yà lọ ọba ní ọba pàtàkì oṣù ọlọ́pàá máa ṣe àdéhùn dáadáa fún pòfẹ́sọ̀ Raphael Afọ̀nà ọ̀dàdàdà ẹ̀kọ́ lọ ní ìpàdé àtọ́kùnrin. Wọ́n fẹ́ ṣe àdúrà fún His Excellency Governor Ṣèyí Mákindé, the Executive Governor of Oyo State. Wọ́n fẹ́ mọ̀ kí wọ́n lónìí púpọ̀ nítorí ètò pọ̀ tí wọ́n ń ṣe, ṣùgbọ́n specifically nítorí àdúró sí tó dáa gan tí wọ́n dúró sí ọ́fíìsì ìmọ̀ọ́mọ́ àgbà ìlú ọ̀ṣun. A gbọ́dọ̀ sọ bẹ́ẹ̀ káyé mọ̀ nínú gbọ́dọ̀ fún olórí ìlú. Ṣẹ́ni lọ́nà ṣe dáadáa pẹ̀lú àgbọ̀. Wọ́n ṣe dáadáa pẹ̀lú àgbọ̀. Yóò bá sì sọ pé yéé kẹ́lẹ́ oríṣiríṣi. Ṣẹ́ni bá a bá yọ ọwọ́ gómìnà kúrò lórí ọ̀rọ̀ àga ọ́fíìsì ilé tá a bá yọ ọwọ́ gómìnà kúrò bẹ́ẹ̀. Ó ṣeé ṣe kó mi kó ti ẹ̀yìn ọ̀gbìn gómìnà ṣe dáadáa fún mi. Ọ̀rọ̀ ìwé ẹ̀ ti bọ̀ ó sì yẹ kí ẹ ṣọ́ọ̀ṣì dáadáa ló lè náà. Afọláwà pẹ̀lú ìwé. Níyàwó tí kálukú náà ti wò pé bóyá làwọn ẹni yàn láti mọ̀ ọ́ lọ́wọ́ mọ́sálásí nǹkan kò gbọdọ̀ sí. Ẹnìkan wá pè mí owó bọ́ọ̀bù láti láwọn fi sọ wọ́n wá gbé ìrìnà kí ló ṣẹlẹ̀ rí o. Ẹni gómìnà sọ pé ìmọ̀ ẹ má dàrí náà mẹ́jọ. Níjọ́ náà òun ni ijọ́ sí àwọn ọlọ́pàá tí wọ́n pọ̀ ju mọ́sálásí wáyé táwọn ọlọ́pàá tí wọ́n ti bọ́ àwọn operation branch wọn tó bí mẹ́wàá sí mọ́kànlá. Wọ́n ti lọ́dà wí tí wọ́n ti wà ní láti di àwọn mẹ́ta àwọn ọ̀gá yìí. Káàkiri fún wa ń pè pé wọ́n wà àwọn ọlọ́pàá ti pàmò náà láti ó wọ́n àti bí ákìrì wọn ní kà àwọn tí wọ́n ti ákìrì wọn lọ́wọ́ wà mẹ́rin. Tẹ̀lé wọn wò láti ọjọ́ yẹn títí èmi bí wọ́n ti ń fi ìgbọ́ ìwọ wá nìyẹn. Láti gbọ́ yẹn títí èmi bẹ́ẹ̀ bá wọ́n ní ìsìn àwọn ọlọ́pàá tó ti méjì àti káà àti bílíọ̀sì bá yóò lè iṣẹ́ gómìnà. Torí bẹ́ẹ̀ ọ̀pọ̀ sọ wípé gómìnà ló dáadáa pẹ̀lú ọ́fíìsì wọn kò kún ọ̀sán. Lọ́gbẹ́ lórí wọn ló dáadáa pẹ̀lú wa o. Wọ́n ló dáadáa pẹ̀lú wa. Níta ẹgbẹ́ náà ló lọ́wọ́ àṣìwọ́n ìṣòro rẹ̀. Wọ́n ṣe dáadáa. Ìjọ ọ̀rọ̀ pé ẹni wọ́n máa ṣe ẹgbẹ́ ṣáá. Ẹni tó wà nípò èyí ṣe bẹ́ẹ̀. Wọ́n á ṣe dáadáa lọ́wọ́ ṣe tó sì ní. Torí pé olórí tó dá ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ kan aṣọ òsì tí ò lè máa bẹ̀rẹ̀. Torí ẹ̀ ọlọ́pàá wà kó ti gbọ́n máa dáadáa. Gbọ́dọ̀ aláwẹ̀ tí ti ká ṣọ́ṣọ́ sí i. Tọ́lá sọ pé ọmọ ọmọ òkú ọ̀sán láyé àwọn ọmọdé wọ́n mú mi lọ. Àwọn sọ pé ọmọ òkú ọ̀sán òní ni wọ́n mú mi wáyé lọ́dọ̀ láti òkú mi wáyé ìjọ. Ìjọba mi kí ẹ ṣe ìjọba ọmọ òkú ìṣẹ́ṣẹ́ lè ṣe pé nígbà máa ń pè é lọ́wọ́ ìlú yóò pè é lọ́wọ́ ìlú ẹ̀dá àwọn ọmọ ìlú ìlú ìmọ̀ rẹ̀ tí ọ̀ gọ́ọ̀nù wọ́n ṣe dáadáa ẹ wọ́n
that concrete number one citizen of my state over that one. Ìjẹ́ òun tó bẹ́ gọ́ọ̀nà wá sábà ọ̀rọ̀ wẹ́tù mo wà náà kọ́ lọ sí gọ́ọ̀nà àwọn ilẹ̀ gọ́ọ̀nà káwọn kà nílẹ̀ wọ́n sì máa nílẹ̀ wọ́n nílẹ̀ báyìí gọ́ọ̀nà sì wà ní lọ́wọ́ gbogbo àti tó yá àti àdìgbà ọwọ́ rẹ̀ ní ọwọ́ ìdílé àti ọwọ́ ìdílé àyíká ìwọ̀n tó tọ́ bẹ́ ṣé gbogbo àwọn aláàbò àti gọ́ọ̀nà tó tó ń pa àwọn gbogbo wa kọ́ láti pa ìdílọ́wọ́ ìbẹ́yìn wọ́n bá àdìgbà lọ́nà sọ pé dọ́kítà ní káàmà òyìnbí àwọn ọmọ mẹ́rin sí náà èyí àti lọ́nà wọn ló kò sí ìkan náà ayé oúnjẹ ìfẹ́ wo ló tó bẹ́ẹ̀ tí dọ́kítà fẹ́ fi hàn torí ẹ̀ ó wà wá dáadáa kò pé gọ́ọ̀nà pẹ̀lú ọ́fíìsì ní ló kọ́ sọ yìí o gọ́ọ̀nà dúdà ọlọ́run máa ṣe wọn sọ ẹ́ sọ̀rọ̀ ọlọ́run kò lè gbé àwọn ọ̀ṣun lẹ́ẹ̀mẹ́ ètò tó wà lẹ́nu ọlọ́run ayọ́mọdé ṣe fún ọmọ kó lórí gómìnà ọlọ́run kò ṣe lọ́wọ́ fún wọn. àwa bẹ̀ wọ́n ilé ọlọ́wà tó mọ̀ lọ́wọ́ yìí sí ọ̀dásí ilé ọ̀dọ̀ dásí náà náà dásí náà lè ṣe àkókò àti ìṣòwò àwọn ọ̀gbìn.
الله أكبر. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. السلام عليكم ورحمة الله. أستغفر الله أستغفر الله أستغفر الله. اللهم أنت السلام ومنك السلام تباركت يا ذا الجلال والإكرام. لا إله إلا الله وحده لا شريك له، له الملك وله الحمد وهو على كل شيء قدير. لا حول ولا قوة إلا بالله. لا إله إلا الله ولا نعبد إلا إياه. له النعمة وله الفضل وله الثناء الحسن. لا إله إلا الله مخلصين له الدين ولو كره الكافرون. اللهم لا مانع لما أعطيت ولا معطي لما منعت ولا ينفع ذا الجد منك الجد. الله لا إله إلا هو الحي القيوم لا تأخذه سنة ولا نوم له ما في السماوات وما في الأرض. من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء. وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم. بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الفلق من شر ما خلق ومن شر غاسق إذا وقب ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد. بسم الله الرحمن الرحيم. قل أعوذ برب الناس ملك الناس إله الناس من شر الوسواس الخناس الذي يوسوس في صدور الناس من الفتنة والناس. Kí ọ̀rọ̀ ṣáàlú kan tó ṣàbà fún àwọn ọmọ àti ẹbí rọra jíwá àrẹ̀wò àti ìyàwó àwọ̀rún àbíwó ní ilé ọ̀tún àbí lókè lérè. Wọ́n ra ọ̀rá ní ogun wá sí mọ́ṣáláṣí ní ìrántí àtìyá àti ọ̀rọ̀ méjèèjì. Wọ́n wà láwọn ọ̀rá ní náà ọlọ́dún ọmọ ìsáà kọjá lẹ́yìn ọlọ́pàá ṣọ́rọ̀ ìjọba ọ̀ṣọ́gbọ́n ọmọ náà. Mo kí ọba sáàbò àwọn náà wá bá wa kí wọ́n lórí sẹ́rí sáàbò sànú yàyàkì alákàwà mẹ́ta alákàwà kúrí alákàwà olóògùn náà ẹ̀yẹ́ ìfẹ́lẹ́kì àwọn láàárọ̀ ẹ̀kọ́ta. Alhamdulillah.
Bye.